tí o bá ti rí líǹkì yìí kílíìkì líǹkì yẹn o fẹ́ fi connect telegram bot Bittoken yẹn á gbé jáde báyìí pé your Bittoken number bí nǹkan á fún ẹ ní nọ́mbà mẹ́wàá ó máa fún ẹ ní nọ́mbà mẹ́wàá jẹ́ wá lọ ó ti rí ó fún mi nọ́mbà mẹ́wàá tó jẹ́ nọ́mbà Bittoken ID nọ́mbà mi ó ti yẹ chat ID mi ó fún ọ ìwọ náà ó máa fún ẹ ń tiẹ̀ kọ́pì nọ́mbà yẹn nìkan kọ́ọ́lẹ̀ kó kọ sílẹ̀ tó bá ti kọ sílẹ̀ fi ìyókù lẹ̀ padà sórí líǹkì yẹn kílíkì líǹkì yẹn now màá sẹ́ndì second kí ló ń pè líǹkì sí yín now líǹkì yẹn ni màá sẹ́ndì ẹ̀ sí ẹ tó bá ti receive ẹ̀ kàn kílíkì blue tó kọ mindbittoken.com yìí kàn kílíkì ẹ̀ tó bá ti kílíkì ẹ̀ ó máa open báyìí but nítorí tèmi sórí tóun bá máa open tó bá kílíkì mindbittoken yẹn tó bá máa open á open wàá rí ní àárín méjì wàá rí yẹ́lò kékeré kan ibi tí Gmail tó kọ yìí ibẹ̀ ló máa fi nọ́mbà mẹ́wàá tiẹ̀ sí nọ́mbà mẹ́wàá tí bóòtù yẹn kọ́kọ́ fún ẹ ibẹ̀ ló máa fi sí tó bá ti wá fi síbẹ̀ wàá ṣe máàsì yẹn wàá dẹ̀ tẹ submit tó bá ti tẹ submit yẹn ó máa load á fún ẹ ní mẹ́sẹ̀gì sórí telegram ẹ ó ti connect ẹ nìyẹn lẹ́yìn ìyẹn wàá ṣe wàá tẹ líǹkì mindbittoken.com yìí ó ti yé wàá tẹ tó bá ti wá tẹ tó bá ti gbé ẹ wá sí ibi mindbittoken.com tó ó ti gbé ẹ wá síbi o fẹ́ login níbí but nítorí pé o ò tí ì register wo sàlẹ̀ pátápátá ń bì sign up wà ń bẹ̀ tẹ sign up tó bá ti tẹ sign up fílẹ̀ kó load ó máa load báyìí wà wá tẹ orúkọ ẹ gangan Gmail ẹ referral code mi ń bì òun ni 9550644194 ó ti yé wàá choose country Nigeria tó bá jẹ́ ọmọ Nigeria ni ẹ́ tó bá dẹ̀ jẹ́ ọmọ Kuwait ni ẹ́ wàá choose country tó ti wá mass yẹn wàá ṣe mass yẹn wàá wá sign up immediately tó sign up yẹn ó máa sọ fún ẹ wípé òun ti send ó máa sọ fún ẹ bóyá congratulations àwa ni kò login á gbé something like this login kékeré irú yìí tó kọ́ gbé wálẹ̀ kan tó fi ayé chat ID sí á gbé login báyìí wà wá fi Gmail ẹ sí ibi táyé Gmail wà ṣe máàsì yẹn again wà ṣe wá tẹ login tó bá tẹ login yẹn òun ló ṣe máa wá gbé ẹ lọ sí ipò òun ti sẹ́ndì OTP sórí Telegram tó bá dúró jù wá rí pé OTP yẹn máa pop up àfẹni tí ò bá ọ̀nù pop up ẹ̀ ni kó lọ sórí Telegram kó lọ wo Bittoken wà type tó bá ti dórí Telegram tó bá ti lọ sórí Telegram báyìí wà kàn wá síbi search lókè ń bí wà dẹ̀ tẹ Bittoken tó bá ti tẹ Bittoken yẹn á gbé wá wà ní sùúrù kó load so tó bá ti gbé wá wà á ti rí tó ti máa gbé kí ló ń pè Telegram OTP mẹ́rin nọ́mbà mẹ́rin yẹn wà á ti rí tó ti máa gbé wá kan ha sórí tàbí kó kọ́lẹ̀ tàbí kó copy ẹ̀ wà á dẹ̀ wà paste ẹ̀ sí ibi tó ti béèrè nínú box mẹ́rin tó ti béèrè yẹn wà á dẹ̀ login tán iṣẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn kò jù bẹ́ẹ̀ lọ ẹ ṣeun tó bá ti wò tán bẹ́ẹ̀ yẹn tó ti ṣe tán yẹn ó máa gbé bọ́ọ̀lù ńlá wá tó máa kọ 720 or 60 depend on nǹkan tó bá fún ẹ now tó bá ti fún ẹ yẹn wàá rí claim nsàlẹ̀ tẹ claim á gbé box méjì wá lọ́wọ́ ọ̀tún ẹ ìkan blue dáadáa ìkan light blue báyìí wàá tẹ èyí tó jẹ́ light blue tán kọ ×2 sí yẹn tó bá ti tẹ̀ á sọ fún ẹ pé kó download wàá ṣẹ̀ wá tún lọ download ó ti yé wàá wá lọ sórí Play Store wàá lọ sórí Play Store wàá wá lọ sí search nsàlẹ̀ ń bí wàá wá sí search lókè bí wàá wá tẹ Bittoken tó bá ti tẹ̀
wàá search fún, wàá rí, ó máa kọ install síwájú, open ló wà níbí torí mo ti install ẹ̀, wàá wá tẹ install. Tó bá ti install tán, wàá ṣẹ̀ tún wá ṣe kí ni, wàá ṣẹ̀ tún wá login sórí app yẹn pẹ̀lú Gmail yẹn àti máàsì tó máa ṣe yẹn, wàá ṣẹ̀ tún wá login sí. Sórí nǹkan tó wà níbẹ̀ nísìn, ó ti rí. The beauty of this business is this. Ó ti rí iye tí mo ní bẹ̀ nísìn, òun ní ìsàlẹ̀ pátápátá yìí, lábẹ́ 6,932 coin tí mo ní, ó ti rí $3,000 plus ni mo ti ní bẹ̀ nísìn. So ẹni tó ṣeré òun ló mọ nǹkan tó fèrè ṣe. Jọ ṣé mo ti lo data tó wọ́ ti $1,000? Ìdí tó ṣe gbọ́dọ̀ ṣe àwọn kí ni wọ́n ń pè referral, tó ṣe gbọ́dọ̀ send referral code yẹn sáwọn èèyàn, òun ni pé iye iṣẹ́ táwọn èèyàn yẹn bá ṣe ó máa jèrè wọn. Nísìn èmi fẹ́ login sí, àwọn èèyàn 21 ti ṣiṣẹ́ báyìí. Èèyàn 21 tó ṣiṣẹ́ yẹn, màá claim gbogbo iṣẹ́ wọn sìn. Ó ti rí, màá kàn claim ni. Èmi kọ́ mo ṣe 1,035 coin, òun ni wọ́n ti ṣiṣẹ́ commission mi lórí iṣẹ́ tí gbogbo wọn ṣe nìyẹn. So kò ju bẹ́ẹ̀ yẹn lọ. Wá sí profile, ó ti yé, òun ni wàá fi picture ẹ sí, ṣe gbogbo ẹ̀. Màá send video mẹ́tẹ̀ẹ̀ta sí yín ní inú group. Ó ti yé yín, tí màá ti send ẹ̀ sí yín kẹ́ lọ wò.